Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Àbámẹ́ta, Sátidé ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 2024. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ìjọba àpapọ̀ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Simon Ekpa tí wọ́n mú lórílẹ̀‐èdè Finland. Lábẹ́ rẹ̀, wọ́n ṣe ìlérí láti máa mójútó bí ìgbẹ́jọ́ rẹ̀ ṣe ń lọ. Emmanuel Powerfull sọ̀rọ̀ ó ní Simon Ekpa kì í ṣọmọ ẹgbẹ́ IPOB. Àwọn aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin ti ní àwọn yóò ṣe àtúnmúwá àbádòfin pé kí àwọn ààrẹ, gómìnà, àwọn alága ìjọba ìbílẹ̀ máa lo sáà kan ọlọ́dún 6 eléyìí tó forí ṣánpọ́n. Wọ́n ní àwọn kò tí ì sọ ìrètí nù lórí ẹ̀. Ugo Chinyere ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Tinubu ti fìwé ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà fún ìfìdímúlẹ̀ àti ìbuwọ́lù Ọ̀gágun Olóyèdé gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí. Gómìnà Soludo ti ń wòye láti fìdí àlàáfíà múlẹ̀ nípa síso okùn ètò ààbò ìpínlẹ̀ Anambra lé dọindọin. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí àṣẹ ilé-ẹjọ́ pé kí wọ́n tilẹ̀kùn mọ́ àpòsùnwọ̀n ìpínlẹ̀ náà níbi tí àpapín owó oṣooṣù láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ń wọlé sí. Àjọ Nigerian Electricity Regulatory Commission ti pọ́n ní dandan fún àwọn ilé-iṣẹ́ mọ̀nàmọ́ná láti rí i wípé àwọn oníbàárà wọn tó wà ní Band A níná fún 20 wákàtí lójúmọ́ tàbí kí wọ́n kúkú já wọn wálẹ̀. Ní ìpínlẹ̀ Edo, ìgbìmọ̀ tó ń ṣàmójútó gbígba dúkìá ìjọba padà lọ́wọ́ àwọn tí wọ́n júwe ilé fún ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọkọ̀ ìjọba bíi 200 ló ti di àwátì báyìí, 3 péré ni wọ́n rí gbà padà. Ìròyìn eré ìdárayá. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin Super Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà yóò kojú orílẹ̀-èdè Botswana, Algeria àti Tunisia nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ fún àwọn agbábọ́ọ̀lù obìnrin ìyẹn WAFCON tọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí lẹ ó láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbìfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.